Ọ̀ṣínbàjò ní sí kí ló ní lórí tó fẹ́ offer kí ló Ọ̀ṣínbàjò fẹ́ ní tó fẹ́ offer were you not part of this government tí ara ni wá báyìí ohun tó ní lórí ìgbà kí ló tó offer ẹ̀ kí Tinubu wà pé òun ò believe ní wọn Nàìjíríà why now tó fi believe ní wọn Nàìjíríà how can Yorùbá reckon with such a man kì í ṣe pé Ṣèyí Mákindé máa lọ Ṣèyí is gone already I stand to be quoted Ṣèyí Mákindé is gone already as governor of Oyo State kí ló wá bẹ̀ ó fò sókè wọn àbúgbọ́ bóde capital state one day la ẹ lọ́la kó tó sọ bẹ́ẹ̀ gbígbé ìnira àwọn ọmọ Yorùbá ti dé tí Ọlọ́run ẹ tó bá wá jẹ́ stumbling block àbí barrier ikú ló máa fi ìbàjẹ́ ìbàjọba ìbàjẹ́ gómìnà ìbàjẹ́ ní ẹ má sọ. Jagaban àbí jaga àbí náà gbórúkọ Jagaban àbí náà yóò fail adé mo ti analyse ẹ̀ fún yín báyìí àpapọ̀ kan náà sọ ṣebí tí ègbé mo ṣẹ̀ sọ bí Tinubu bá gbé jáde lẹ́ni he is a Muslim ẹ wo APC tani Christian tó wà bẹ́ẹ̀ tó lórúkọ tó fẹ́ gbé kalẹ̀ nobody ṣé àlọ́mú Muslim ẹgbẹ́ ẹ̀ ṣe vice ní Muslim ticket ẹ̀rẹ̀ fi gbàgbà á ṣiṣẹ́ nínú ẹ̀ á sì láyé Buhari ìdí àgbà ó ti fail already kò lè ṣe ká lè ṣe ẹyẹ kó máa di ká fún un tó máa finish ẹ politically the well ẹdọ ẹgbẹ́ jẹ́ pé kó wọ́nà bí Yorùbá ṣe máa lọ ó yẹ kó wọ́nà bí Yorùbá ṣe máa dá dúró Jagaba ò ní kankan ṣe dún tó wà lẹ́yìn ta ló rẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀ kí ló fẹ́ jẹ báwọn pẹ̀lú wọn fi àjẹmọ́ yẹn olófẹ́ jáde ok àtúnmí ó jẹ president kí ló fẹ́ ṣe Ahmed Bola Tinubu kí ló fẹ́ ṣe bàbá tára ò dáyẹ tó yẹ kó lọ kó máa tọ́jú ara ẹ̀ kó tó kó sára ẹ̀ kó lọ sí kúndínlẹ̀ bàbá tó ń gbọ̀ bẹ́ẹ̀ tó máa dákú lọ́la ẹ̀tọ́ wẹ́n gbọ́ títí bẹ́ẹ̀ tó ní paralysis a ní kó sọ̀rọ̀ pé ẹ̀yin Yorùbá mọ̀ wà lẹ̀ ṣebí Tinubu wà pé òun ò believe ní wọn Nàìjíríà why now tó fi believe ní wọn Nàìjíríà how can Yorùbá reckon with such a man is he a trustworthy leader Yorùbá ló yẹ kó dúró tìbà ìpò dà báwo èèyàn mi ṣe máa bọ́ ní oko ẹlú ni kò rẹ́dì bẹ́ẹ̀ ṣé olówó nígbà tó jẹ gómìnà Lagos State tó wà di pé wọ́n kó mọ́tò sílẹ̀ ẹ má sọ̀rọ̀ Tinubu lẹ́sìn ìjà ìgbàgbé ẹni kó lọ sí IGP yóò fail pátápátá yányán and reduce deposit ẹjẹ kọ lọ sí bọ́ńtà ọ̀tọ̀ káàkiri sí ọ̀nà ní gọ́ọ̀mẹ̀ president incoming president ní bọ́dúnlọ́mù gbẹ́kọ̀ ìbẹ̀rẹ̀ tó máa ṣe president kì í ṣe Nàìjíríà a ṣe president ní bọ́dúnlọ́mù gbẹ́kọ̀ ìyẹn náà tó náà bọ́dúnlọ́mù gbẹ́yàn bẹ́ẹ̀ ọba ìjọba jẹ lẹ́sọ̀mí dìjọ yìí lọ ẹ bá sọ̀rọ̀ àwọn bàbá tí kò lè dé bẹ́ẹ̀. Olúwa ò yí padà Nàìjíríà lẹ ti rí many prophets with different prophecies Nàìjíríà wáyò lẹ ti máa rí many prophets with different prophecies Ọlọ́run ò sì yí padà ẹ̀ka òní ò lè wọlé tó bá máa dé bẹ́ẹ̀ it will take special miracle of the century. Àwọn APC ti rí gẹ̀lẹ́sọ̀ ẹ sọ pé ta ló fẹ́ jálé oríwò lẹ́tún wá káàkiri àwọn APC ti wọ́n ti parí election ní state méjèèjì náà ẹni kìíní kan ṣé Fáyẹmí la fẹ́ lùsì ṣètẹ̀ ògbólógún Fáyẹmí àwọn alájúlẹ̀ kan rí PDP àkóńdégbé débẹ̀ bọ́wọ́ ṣe fẹ́ ṣe ń tẹ́bi rí ni mò ń sọ kì í ṣe pé ẹni mi lẹ́kìtì àbọ̀sùn ni wọ́n lè jẹ́ kọ́ débẹ̀ àwọn pípù yẹ APC ìgbà ọlọ́sà ni wọ́n APC ilẹ̀ tí aláwà nígbà tó ń sọ pé kíní kan ló wọlé dẹ́mọ́dá èmi ò dẹ̀ rí gọ́ọ̀nà náà níbẹ̀ omi ò rí bẹ̀ àwọn kásá kan ládì nígbà yìí ẹsẹ̀ dùnmọ̀ náà gbèsè ẹ̀ tó ṣe nọ́mbà 4 Nàìjíríà nìyẹn wọn gbé fún nọ́mbà 2 wọn gbé fún nọ́mbà 3 ẹ̀ tó wà nọ́mbà 4 wọn ló wọlé APC adigunjalè tó wọn mi rí Nàìjíríà wọ́n ti parí ẹ̀ lẹ́sẹ̀ ẹjẹ́ káwọn ya ẹjẹ́ ká ṣé ilé ìgalagala iná fẹ́ gbé síbẹ̀ Adeleke tó ń jó bíi òbẹ́sẹ̀ kiri yẹ God Ọ̀ṣun ní problem ó ń jó káàkiri ló ti bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n gómìnà táwọn Ọ̀ṣun fẹ́ ṣe bí tí ìdáwọ́ gbé kalẹ̀ gómìnà lélẹ́yìí ṣé ìyẹn náà fẹ́ gbé síbẹ̀ èrè ibi tó ti ń jó làwọn APC ti máa rí lẹ́fàdà tó máa gúdà tó máa padà tó máa gbé trọ́fẹ̀ síbẹ̀ kò lè débẹ̀ is a loser problem wà lẹ̀ wọ́n jó kiri gbogbo ibi tó dé ló ń jó bá tó máa ṣe ìgbìmọ̀ ayírú gómìnà burúkú lélẹ́yìí wọ́n ní Adeleke
Adeleke yẹn òun ló fẹ́ jẹ gómìnà tó ń jó bí eléyìí kí ló yẹ tí ó lọ jẹ kọ́lọ́kọ́lọ́ máa jẹ kó máa jó káàkiri kó di kíní káàkiri problem wà ní Ọ̀ṣun wà lẹ́kìtì state wọ́n tí wọ́n lè jẹ́ kán débẹ̀ these people APC àwọn èèyàn òwò wọn mo sọ kíní kan fáwọn kan kí ló mú kí àwọn èèyàn wọn 40 people kan lọ build party kan kí wọ́n dẹ̀ gba ẹ̀kọ́ gba fọ́ọ̀mù 100 million it means APC is a party to beat ó yẹ káwọn èèyàn wò ó tó ti dojú síbẹ̀ kékeré wọ́n ti mọ̀ pé ìbẹ̀yẹ ni president máa wà wọ́n á rí gẹ̀ ìwé àwọn ní kọ́tù lọ́wọ́ wọn á rẹ̀ gbẹ́fẹ́ tó fẹ́fẹ́ ẹ̀dọ́ máa fẹ́ ní ẹni bọ́ ṣe ń tó ni èèyàn mélòó ló wà ní kíní àwọn náà PDP náà lérí kiri báyìí just unfortunate orílẹ̀-èdè burúkú lórílẹ̀-èdè wọn àwọn tó máa dé wọn ti parí election Èkìtì ìgbókù kíní kan nígbà bá parí ẹ̀tọ́ bá wọlé tán á ti padà wá ṣe táwọn ní sọ fún ìdọ́jọ́ ẹ jẹ́ kí òní máa tọ́ra ẹ̀jẹ̀ àti Adeleke tó ń jó bíi òbẹ́sẹ̀ káàkiri ìyọ̀rọ̀ ìjọ ló wà lẹ́yìn ọ̀tá ìṣọ́ ẹ wọ́n fẹ́ ta ẹ níbọn ìwọ ń tó kiri APC ìṣọ́ ẹ wọ́n máa ta ẹ níbọn tó máa ta ẹ náà ìwọ ń tó kiri sọ́wọ́ ìjọ ló wà lẹ́yìn they are not serious minded set of people ní ìrẹ́kọ̀ pẹ̀lú òkìtì wọn ẹgbẹ́ nation bẹ́ẹ̀ yẹ ti pọ́n ti wọlé APC ti gba nǹkan wọn padà wọ́n ń jó kiri bí ejò bí okòló ẹ ti pọ́n sí nínú ọjà ni. èmi ò bá yín sọ pé Ṣèyí Mákindé ò ní lọ kì í ṣe pé Ṣèyí Mákindé máa lọ Ṣèyí is gone already I stand to be quoted Ṣèyí Mákindé is gone already as governor of Oyo State kí ló wá bẹ ẹ wo ìgbà tí mo ti sọ láti 2020 ní pé trap tó fi máa mú ni ẹ lọ wo promise mi 2020 to 2021 trap tó fi máa mú ni yóò wọ́n ti set trap corruption ló fi máa mú nǹkan tó máa ṣe ni wọ́n máa blackmail ẹ̀ ó wà níbẹ̀ kì í ṣe pé mo ṣe ń sọ o kọ́ lọ wo prophecy mi 2021 ó wà níbẹ̀ pé Ṣèyí Mákindé tó fi máa mú ni ó dẹ̀ kó sínú trap yẹn ṣèbí mo wà mẹ́rin senator kan tí wọ́n ní níbi kan náà balógun kí ló dé tó dé kó tó di camp the only senator tí PDP ní ó dẹ̀ lajúlẹ̀ ó di camp ẹ wá ní yóò débẹ̀ láti pé kí ìmọ̀ ènìyàn ṣọ̀tẹ̀ kán gbógun tìyàn ó rọrùn every blessed day wọ́n dẹ̀ blackmail wọ́n dẹ̀ ṣe ti kò lè rí iná kọ́ńtà prophecy pé nǹkan mo ní àwọn ọ̀rẹ́ ní as commissioner lọ́dẹ̀ èmi sá fún wọn pátápátá ni ojú wọn lè jà Ṣèyí ti lọ kì í ṣe kó máa lọ in my 2021 prophecy 2020-2021 mo ní Teslim Balogun is a candidate to bid wọn fọlọ ẹ̀kan máa wo ohun tí mo sọ yẹn lọ ṣé bọ́ọ̀ ló sọ níbẹ̀ lọ́yẹ̀ pé òǹdẹ pàkútẹ́ ẹlẹ́nu mẹ́ta lẹ̀ fún mi ó lóun tún Ṣèyí náà gbọ́ ó lóun dẹ pàkútẹ́ ẹlẹ́nu mẹ́ta lẹ̀ fún ó ní tọ́ lágbára ọlọ́run tó bá tíkẹ́ẹ̀tì ó ní dìgbòdìgbò ajá rẹ̀ yẹ ọ̀sílárì kó fi ìlú lẹ̀ fún mi sẹ́ni pé which means wọ́n ti pa ó sọ níbẹ̀ ó ní kì í ṣe pé Ṣèyí máa lọ ó ló ti lọ kí ni wọ́n ní tó ń sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ nǹkan fọ́lọ́ promise ni ẹ pé kíláàsì ẹ fi sílẹ̀ ìbọn lóhun tún títí ṣe òun ṣe kíní ẹ fi lẹ̀ Ládọjà ò ṣe ju bẹ́ẹ̀ lọ àbí Láàbò ṣe ju bẹ́ẹ̀ Bọ́lá Ìgè ò ṣe ju wọn lọ àbí mi sọ fún Ládọjà pé wọ́n lè lọ ṣé wọ́n lé àbí mi sọ fún Bọ́lá Ìgè gbàgbé ó ti lọ kó gbàgbé tó tiẹ̀ kékeré níbí yìí ẹ má sọ̀rọ̀ tiẹ̀ ẹ má tẹ̀ sọ̀rọ̀ Ṣèyí mọ́ mi ì fẹ́ kọ́ rí pé àbí bóyá mo ní ẹ̀tanú àbí kankan Ṣèyí is gone forever ní as far as the state is concerned òun kọ́ ló máa wà mẹ́ 2020 Ṣèyí Mákindé bó fò sókè wọn mú bọ́ bó dẹ capital state one day na ẹ lọ́la kó tó sọ bẹ́ẹ̀ mi ìkúkú ló ń bá dẹ̀ bí mo ń gbàdúrà everyday ni 247 mo wà níwájú ọ̀nà I'm in talking time with God kí n mọ ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa ṣé bẹ́ẹ̀ mi prophecy mẹ́sàn-án ni mo ní pé òun ló máa jẹ́ ìgbà tó lọ sí SDP èmi mo sọ fún chairman ní SDP báyìí Sunday Adélájà pẹ̀lú ìyàlóde pé kọ́ lọ sọ fún Ṣèyí kó cross bẹ́ẹ̀ kó máa plant ara èmi ni mo sọ kó lọ bá Sunday Adélájà ní tó mọ̀ mi tí o mọ̀ lẹ́tà tó lọ fún nílé ìmú draft ṣe bí mo wà bí ó sùn mí kan sọ pé kó bá ilé ìwòsàn kó bí Sunday Adélájà kábíyà lóbi ẹ̀ láti láti ṣe ti bẹ́ẹ̀ kò sí dáadáa. Yorùbá ò tí ì dìde ẹ jẹ́ ká tẹ̀sẹ̀ ipá wọn tó bá ní ọ̀nà kan tó lè gbalẹ̀ Yorùbá ẹ yẹ kọ́kọ́ nísẹ̀sẹ̀ wọn jáde kan fi gbà kárí
kọ́kọ́ lóògùn jáde olówó awúráwọ̀ ebo wọn ti bá wọlé yẹ oníṣẹ́ tó bá jáde Buhari àgbẹ̀ mo sọ Buhari àgbẹ̀ olówó tó bá jáde tó pariwo Sunday Igboho sà wọ́n àgbẹ̀ ṣé mo Nàìjíríà wà àwíṣẹ́ tó bá jáde wọ́n àgbẹ̀ kó pariwo Yorùbá nation ẹ báwo ló ń pariwo ṣèṣe bẹ́ẹ̀ náà nílò nẹ́ẹ̀tì kọ́ pariwo báyìí ẹ bá gbọ́ àwọn ológun ní aláda tó ń pariwo káàkiri àwọn ológun ní wọ́n sọ pé ológun ó gbógun ẹ̀ sínú ilé kó máa ṣe ni dandan ni kó pariwo kó máa fogun alẹ̀ mọ́ni ẹ̀mí ẹ lógun wà yes kí ló dé lógun ògbé Sunday jáde wo nígbà tó wà lọ́jọ́ yìí kí ló dé tó ògùn Sunday tó kó lọ sí kìdí tó jáde bẹ́ẹ̀ aládùúà ló lè ṣe é kò sí kankan tó lè gba Yorùbá nation tí wọ́n bá yọ owó àdúrà pé wọ́n fẹ́ ká pẹ́ ni Ọlọ́run sọ pé 400 years làwọn ọmọ Ísírẹ́lì máa lò ìgbà tó wà gbọ́dọ̀ sọ́nà ó fi tàtìkù the time is now tọ́lọ́run fẹ́ bẹ́ẹ̀lì Yorùbá kúrò nínú ìyà tó ṣe we are not destined for destruction the Yorùbá people are not destined for destruction we are not destined for the suffering ọ̀nà tí wọ́n máa gbé gbà ní program yẹn a máa mobilize gbogbo ọmọ wa a máa ṣe program yẹn ó lè jẹ́ once in a month a lè ké pẹ̀lú ká lọ lórí ìkúnlẹ̀ ká gba àwẹ̀ ká gba máa tọ́ Olúwa gbà wá ìyà ètò ṣé bí Ọlọ́run gbọ́ gbígbìn nínú àwọn ọmọ iṣẹ́ yìí á gbọ́ gbígbìn nínú àrẹ gbà wá á wọnú àwọn leaders wọ̀nyí èmi ò believe pé ká gbébọn ìbọn tó bá dé ìbọn náà máa fi kọ́ gbébọn ká wò èmi tó bá gbébọn máa kọ́ ọmọ mi àti family mi àgbọ̀dọ̀ kú tọ́nu lọ́ máa sá lọ sí lóyún ojú bẹ́ẹ̀ ni tó bá ní ìbọn náà fẹ́ fi ja ogun tó fẹ́ gba Yorùbá ìjẹ́ kó dọ̀la máa kọ́ ọmọ mi àti family mi mo gbọ́dọ̀ kú tọ́nu gbẹ̀mọ́ sá lọ sí Amẹ́ríkà ó tán màmá gbọ́n èmo tí wọ́n gbálẹ̀ alọ́dọ̀rùn ó gbà wá ó ní àdúrà ní ká gbà ká ké pé òun ṣé bá dọ́dọ̀ ọmọ iṣẹ́ nígbà tó fi gbà wọ́n alágbára ní fádà wa ti gbé láàrin àwọn ọ̀run ó ní ògbèjà èèyàn kánakánlẹ̀ ó ní ọba lánàá lónìí ọba kan títí ayé ni ọba tẹ́ni bọ́dì ṣébọ́ òun kọ́ ló mú fádà òkúrò mẹ́ni gbogbo àwọn fádà tó yẹ wá lẹ́nu kò lágbára láti mú òun kọ́ ló dá wọn ni gbogbo tí o tó kàn án sọ but unfortunately àwọn èèyàn bìlífù nínú oògùn ju àdúrà lọ nítorí pé àwọn pastors Nàìjíríà àwọn sacred witchcraft pastors Nàìjíríà wọ́n ti bà nǹkan jẹ́ kò jẹ́ káwọn èèyàn wa kán wá ní ìgbẹ́kẹ̀lé nínú àwọn pastors tí pastors bá jáde lẹ́yìn tó bá ní nǹkan ṣe kan wọ́n kàn ní mùsùlùmí díìsì ni pé àwọn sudo anointing pastors yẹn tó jẹ́ pé owó àtòbìnrin àtàgbèrè tó fi fọ́ gbogbo ẹ̀ kò jẹ́ kán ní tòsí ṣe bí àwọn pastors wáyé náà ṣe bí àwọn náà lọ sọ́dọ̀ babaláwo ìkan pẹ̀lú àwọn onímọ̀ bàbá confam bàbá kan dáadáa bàbá parí kan báyìí oní bàbá confam tó bá wọn sọ pé bíbélì kì í gbé mọ́ ó ní kùránì kì í gbé mọ́ kí ni ẹni ṣe pásọ̀ nìyẹn o ó ní bíbélì kì í gbé mọ́ bẹ́ẹ̀ ni bíbélì tiwa tó ń gbé jùlọ ó ní ọ̀rọ̀ Ọlọ́run yẹn ó ní agbára nínú Olúwa láti wo ibi gíga kan bàbá tó gbéra ní pásọ̀ ni bàbá confam àbí kan kí ló ń confam àwọn kan tó fà ní program yẹn tí wọ́n àti set motion tó ń bá ràn wá lọ́wọ́ a máa lọ a máa mobilize àwọn èèyàn throughout the whole state wọ́n dẹ̀ máa ó lè jẹ́ Monday program a máa gbàdúrà èmi sọ fún within 6 months rẹ̀rẹ̀ àrùn tí ò bá rún kọ́ fọ́gún mi mú rẹ̀rẹ̀ àrùn àgbàdúrà kọ́lọ́run kó fọwọ́ tẹ bàbá kan ó dòun Desmond Tutu of Nigeria ìyá jẹ́ Yorùbá bàbá yẹn ló ń gbé bíṣọ̀bù tó ń pọ̀ fọ́ káàkiri tó ń gbé Tinubu kiri ó lòun ní Desmond Tutu of Nigeria ìyá jẹ́ Yorùbá ó ń gbé Tinubu síbẹ̀ kí Tinubu fẹ́ ṣe kí ló sọ fún pé Tinubu fẹ́ ṣe nínú problem tó wà lẹ̀ èmi rò bí Desmond Tutu máa sọ̀rọ̀ bá ṣe máa bọ́ nínú ìyá ni èmi ò mọ̀ pé Desmond Tutu ẹnìkan ló ó ń pọ̀ fọ́ ni ìgbìntàn bá fọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ pé bíṣọ̀bù bàbá àgbàlagbà kan báyìí dáadáa kan ó lò Desmond Tutu ìyá ń jẹ àwọn èèyàn ìwọ sọ pé bí èèyàn ṣe máa bọ́ ò wá ń gbé ẹnìkan kiri Desmond Tutu tó ń gbé jagaban Muslim kiri Desmond Tutu ibi tó bá kìsẹ́ntì délé ni ẹ bá yà sọ̀rọ̀ àwọn bíi díẹ̀ ẹ̀yà correct Adébóyè ó challenge mi in 2014 Jonathan wà ní detention camp Adébóyè ló gbàdúrà fún Ọ̀ṣínbàjò tó jẹ́ mẹ́mbà ẹ̀ Adébóyè Ọ̀ṣínbàjò is a provincial pastor ní Banana Island under the team ó wá síbi ó gbàdúrà fún why is it Adébóyè dancing in between two different opinions ìyẹn ni wọ́n bí èèyàn méjì sí kọ̀ọ̀kan Adébóyè dọ́gbọ́n ní politics on play with the thousands of members of the team àti ọmọ Nàìjíríà kí ló fẹ́ sọ kí ló dé tó dance in between two different opinions I have the video Jonathan wà ń bẹ̀ ó pray fún ta and Jonathan have been supporting his ministry ẹ quote me anywhere all the days Jonathan wà bẹ̀ he have been supporting Adébóyè ministry
Ọ̀ṣínbàjò tó ti jẹ́ provincial pastor òun náà wá síbẹ̀ the same day wọ́n dẹ̀ wà ní detention camp kí ló tó gbàdá fún àwọn méjèèjì ó ṣe ní èyí jẹ yóò jẹ bàbá Aláàfin ní Jonathan débẹ̀ ó ní ohun tí bàbá Aláàfin tó kú ni ó ní bàbá òun ohun kan báyìí tó bá ti fóun ẹni fóun òun kì í fẹ́ ẹni méjì ó lòun ti fún Buhari bàbá Lámídì ló sọ bẹ́ẹ̀ ó ní ohun kan báyìí tí bàbá ń bá fóun bàbá tí ì ṣe kírísítẹ̀ nìyẹn o káwọn èèyàn wò ó unfortunately in Nigeria today tó bá correct pastor kan àwọn tí wọn ò mọ kankan wọn á rí ẹni ẹbọ náà bóyá wọn condemn kí láti condemn èèyàn ni àní bàbá òun tó ṣe ò dáa bàbá ní ohun kan bàbá òun ti kọ́ ọ pé ohun kan báyìí tó bá ti fẹ́ nìkan ẹni ẹni kò fún ó lóun ti fún Buhari ní gbọ́ àìgbọ́n ní ó wọlé kí Jonathan má bẹ̀rẹ̀ tí Muslim bàbá ikú bàbá yẹn olóògbé ni olóòsà àbí kankan náà pé ikú bàbá yẹn igbákejì òsà àbí kankan pé ẹni tí ikú ò gbọdọ̀ pa ṣùgbọ́n ikú mu lọ báyìí bàbá tó ní ikú ò gbọdọ̀ pa ó ní ọmọ ikú ò gbọdọ̀ pa ọmọ àrùn gbọdọ̀ àwọn àrùn mu nísìn ọmọ ikú ti pa àbí kò pa ó pa bàbá yẹn ló sọ bẹ́ẹ̀ o ìwọ tó wá sọ pé pásítọ̀ ni tó mọ bíbélì why are you dancing in between two different things níbo ló wà tán dákì ní ẹsẹ̀ it means Adébóyè has no grip over the deal kò tí ẹ̀yẹ kọ́ńtẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí ìgbà tí wọ́n wá sí kinní tó ń condemn APC ṣèbí ṣọ́ọ̀ṣì Adébóyè náà ni Bọ́sún Emmanuel ti ṣe kí ló fẹ́ sọ they are politicized the church completely under the nose of Adébóyè they are politicized the deep Christian church it's just unfortunate torí pé bàbá yìí tí wọ́n bẹ̀ tó bá kúrò bẹ̀ ẹ̀yẹ́ nìkan tí ó dà kí ló dé tọ́ mẹ́ tó ń láyé àwọn bàbá pásọ̀ ọjọ́ sí he has no grip over the church àwọn bàbá tó ti expire níwájú Ọlọ́run táwọn èèyàn rẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀ gbàgbé bá àwọn bàbá tó wọ́n àwọn dúpẹ́ àwọn bishop tó wà lókè wọ́n ti they have become expired drug àwọn Adébóyè àwọn gbogbo àwọn Òṣàjàfọ̀ they have become expired drug in the hand of Almighty God they misled Jonathan they push him to disgrace àwọn bàbá ìkọ́ náà ni they misled Jonathan they push him to disgrace ìgbà tí Jonathan ní pé kò ṣe mọ́ ni wọ́n gbé lọ sí Ìjẹ̀bú-Òde ní àwọn olóògbé ní gbẹ́kíní lórí ẹ̀ náà gbẹ́kíní lórí ẹ̀ ṣebí Jonathan yẹn náà ni wọ́n ti fẹ́ gbé wá nísìnyí tó ń pariwo ẹ̀ pé ṣebí wà ní 20 prophets ni wípé wọ́n fẹ́ disgrace ẹ̀ completely ni ẹni tó set up confab Jonathan ti èmi máa gbé APC ò lè ṣe mistake bẹ́ẹ̀ wọ́n wúlé tẹ́ Nàìjíríà tó bá gbé APC kalẹ̀ tó bá gbé Jonathan kalẹ̀ ṣe bẹ́ẹ̀ ní tẹ́ni kò dání Jonathan set up confab wọ́n ṣe gbogbo wọ́n ná billion ó set up review committee ó fi Dr. Okuromi ṣe panel chairman ó gbé kíní ẹ̀ tán the following day tó gbé tó submit the report by lọ́nà òun celebrate 100 years of incompatibility that man ṣé Jonathan yẹn náà fẹ́ sọ fún mi pé kíní he was celebrating 100 years of incompatibility ṣé àwa compatible and our leaders were no ó lè làwọn leaders tó kú Nàìjíríà lé ní they have nothing in their brain all what they have in their brain is waste brain ìyà ń jẹ wá ní Nàìjíríà kí ní Nàìjíríà tó bá sọ pé ìyà ń jẹ wá náà ẹ wo bọ́mọ Nàìjíríà wa ṣe ń ṣe but unfortunately àwọn ọmọ wa tó wà nílùú òyìnbó àwọn ọmọ tó wà nílùú òyìnbó pé ìyà ń jẹ wá níbí náà ìyà náà ń jẹ wọ́n náà ìyà ń jẹ àwọn ọmọ wa tó wà nílùú òyìnbó kọ́ lọ́run kó ṣàánú fún wọn nínú ṣé àwọn ọmọ yẹn ò lè wá bí ní àní come break kó ní kálukú wa ká sọ́gbà bó ṣe wà nígbà yá àwọn bàbá wọn náà ká máa bára wa ṣe pọ̀ ká develop in a rapid form ká máa gbádùn kó má sí ìyà èmi ò pray kọ́ mọ̀ mi ṣe lọ Haúsá èmi kì í ṣàlìmọ́ ń jèdí I am a pure Yoruba man ẹ wo bí ibo ṣe ń jìyà ń bẹ́ẹ̀ nísìn ṣó dáa kí ibo máa jìyà wọn nobody reckon with Igbos again ṣé Yorùbá náà wọn reckon pẹ̀lú wa nísìn wọn reckon pẹ̀lú wa ẹ wo ọgọ́ta Haúsá tó fẹ́ dáǹsì jẹ́ káwọn wọ́n ti wà ẹ̀yin Yorùbá ẹ jáde ẹ̀yin Ìgbò ẹ jáde àtúrò ẹ̀ òkú ṣé sẹ́ǹsì wà níyẹn Haúsá ló lo ọdún mẹ́jọ ń bẹ̀ Haúsá mà ló lo ọdún mẹ́jọ ń bẹ̀ sà ṣé ó ní ìdíkan sọ pé wọ́n tó ẹ̀ òkú àbúkátúmọ̀ sọ́ọ̀nù wo ló kàn kọ́dẹ̀ wá di best candidate kọ́dẹ̀ gbèsè bẹ́ẹ̀ kọ́dẹ̀ bá ṣe kéṣọ́n àdúrà mi ní pé kọ́lọ́run jẹ́ kan gba Haúsá síbẹ̀ kí lọ́ọ́ jẹ́ àlè títí kí Yorùbá tètè lọ kákò ní oko ẹgbẹ́ àlìmẹ́ńjèrè Haúsá Fúlàní ó ti pọ̀ jù. You go to every department in Nigerian treasure today Hausa ni go to immigration go to airport go to railway gbogbo everything go to police go to army go to everywhere
You don't run a nation like that. Orílẹ̀-èdè tí kì í ṣe ẹ̀yà kan ló wà ń bẹ̀. Yorùbá wà ń bẹ̀, Hausa wà ń bẹ̀, Igbo wà ń bẹ̀, South wà ń bẹ̀, oríṣiríṣi èdè ló wà ń bẹ̀. Àwọn ẹ̀yà kan wá dé, wọ́n kàn dominate wa, ẹ wá ní ká máa jìyà, ká máa ṣe rúkú. Èmi kì í ṣe Lásárù tí ń jẹ èrú Hausa, mi ì ṣe Lásárù. Mi ì dẹ̀ gbàdúrà kí ìran Yorùbá jẹ́ Lásárù kan máa jẹ èrú káàdì. Ọlọ́run kó kó àjọ ní ibi tí mo wà ní. Èmi ò gbógun ti Hausa o, ṣùgbọ́n kí wọ́n wà káwa wà kájọ máa ṣe papọ̀. Ẹ rí i pé development á wà bẹ̀ nǹkan tèmi wà fún mi. Mi ì fẹ́ kí Yorùbá gbógun ti Hausa torí pé a sì tún para wa ṣe kò sí bá a ti fẹ́ sí láti para wa ṣe. That's my stand. Ohun gbogbo ní ayé ọwọ́ Ọlọ́run ló wà. Sẹ́rá ìwé mi ẹ̀ sì jọ mi lójú. Torí mo jẹ́ ẹ̀dá tó ẹ̀pẹ́ méjì ní owó ẹ̀ lójú. Máa wẹ̀ láàárọ̀ tí máa fẹ́ sùn. Mi ì láìpẹ́. Ṣùgbọ́n gbogbo yé Ọlọ́run. Ó yé Ọlọ́run. Ó jẹ́ kéèmí gan mà nípa ìwé mi àdìtú ni Ọlọ́run. Ṣé rí bàbá tẹ́lẹ̀ kan bá lọ pọ́n lọ́rùn sẹ́ni kó wá bá wálé ọlọ́gbọ́n láti ọpọ́n lọ́rùn wà. Because nínú Leviticus òfin rẹ̀ ni pé ìran èèyàn gbọ́dọ̀ wẹ̀. Tẹ́lẹ̀ kan bá ṣe nǹkan tó lòdì sí òfin yẹn ó jẹ́ pé agbára kan ló wà níbẹ̀ ní àná. Ọlọ́run sọ gbẹ̀gbà kan tí màá wẹ̀ bá kò tẹ̀ yé mi. Mi ì tẹ̀ ẹ́ rò pé ọdún òun ni màá wẹ̀. Mi ì rò mi ì tẹ̀ ní lóró. So tó bá wù ú pé báyìí kì í ṣe wà láéláé tó kọ́ pé di glory ṣe bọ́ọ̀ ló ní ayé àtọ̀run olúléèyàn ṣùgbọ́n tó ń wà níbẹ̀ ni pé mo gbádùn Ọlọ́run èmi gbádùn Ọlọ́run inú mi dẹ́nu mo gbádùn Ọlọ́run pé ó ṣe ayé mi bẹ́ẹ̀ tó dé bá mọ̀ pé bí ó ṣe ṣayé mi ni ìbá ti gbà láti kékeré torí mo gbádùn Ọlọ́run mo gbádùn tí bá mọ̀ pé bí Ọlọ́run bó ṣe ṣayé mi láti kékeré mi ìbá ti rọra wáyé mi kí n máa tọ̀ lẹ́yìn sẹ́yìn ogun ní fẹ́ tí ò bá mọ Ọlọ́run ogun burúkú ni ìdúpọ̀ pọ̀ pé mo mọ Ọlọ́run ìdúpọ̀ báyìí náà mọ Ọlọ́run ogun ní ẹni tí ò bá mọ Jésù lólúwa tó ní gbàlà is the light of the world is the hope of the world ẹni tí ò bá ní Jésù ẹnikẹ́ni tí ò bá ní Jésù ó ṣe mistake ó sọ many things lọ torí pé nígbà tí mo wá súnmọ́ tí mo bẹ̀rẹ̀ sí súnmọ́ on daily basis ṣé mysteries tó ń reveal fún mi ni àbọ̀kàn mi ń balẹ̀ àbí bẹ́ẹ̀ ni pé mi kí n má kúrò ní ayé ìmọ̀ ní ó ṣe mí o kí n ṣàkàn wá bẹ́ẹ̀ kékeré kí n máa gbádùn bàbá mi lọ bẹ́ẹ̀ ni òye ìgbà tó bá wù ú tó bá ní kí n wẹ̀ gbogbo ayé ló máa mọ̀ pé mo fẹ́ wẹ̀ kì í ṣe kọ́rọ̀ bí gbogbo ayé sì mọ̀ pé òní kan wà Nàìjíríà tí kì í wẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo sì máa mọ̀ kódà tó bá kó oṣù kan bá tó bá sọ mílíọ̀nù kó oṣù kan ní màá tó máa kọ́ ló pé mo fẹ́ wẹ̀ ibi láti tẹ̀ a lè lọ sí Kọ́gòsì Èkìtì Kọ́gòsì odò gbogbo èèyàn sì tẹ̀lé mi lọ́gbà àti ìlú mo wẹ̀ lé ní o kì í ṣe pé wọ́n máa parọ́ káàkiri kí bàbá kan kíyèsí lọ́dọ̀ àwọn tó yí wọn ká tó lẹ́jọ́ mẹ́ta yìí àwọn kan sẹ́ndì ìwé kan sí mi pé wọ́n ní wọ́n fẹ́ bàbá fẹ́ kó jẹ mọ́ reply tèmi fún àwọn wọ̀nyẹn ni pé Stephen Banji Akintoye tèmi mọ̀ yìí is a trustworthy leader kò lè kó kọ́bọ̀ jẹ kò dẹ̀ ń sọ mo ní wọ́n ní wọ́n defend bàbá lẹ́ni ìwé wọ́n defend kí ló fẹ́ fowó wọn ṣe ẹni tó ṣe é fọkàn tán ni kò lè kó wọn jẹ kí bàbá sì dúró náà kán re-strategize wọ́n re-strategize báwo la ṣe fẹ́ gbà kínní yìí tí ò ní mú ìtàjẹ̀ sílẹ̀ tí a pa àwọn leaders wọ̀nyí báwo la ṣe a fẹ́ lọ kí this is a reality on ground a fẹ́ lọ àwọn ẹsẹ̀ ní sáà lọ́rùn bẹ́ẹ̀ ọba lọ́wọ́ lọ́rùn ó fún lọ́ba àwọn ọ̀rọ̀ sọ fọlọ́ pa nfọlọ́ oníkọ́mọ́ náà ó fi kú ṣe bàjẹ́ ìjọ anybody tó bá dé òun ní jẹ́ kí Yorùbá lọ ikú nìyẹn I am bold to say that ikú ni torí ẹ̀ lè dènà Ọlọ́run kí pàpà sì fọkànbalẹ̀ kan strategy àti Sunday àtàdé nínú but àwọn tó yí àwọn Sunday Igboho àtàwọn bàbá káyì they are the problems ṣé báwọn tó yáwó lọ́wọ́ náà kan lọ́jọ́ yẹn wọ́n wà trustworthy but to me lélẹ́yìí o ìdí tèmi nígbà tèmi pro tọ́lọ́ fi hàn ni mo sọ yìí wọ́n á wò wípé wẹ́ẹ́ ṣèbí lẹ́yìn Jésù àrí méjìlá àrí 3D sílẹ̀ they deny him they destroy it there and they desert him àwọn kan náà máa deny gbàgbà àwọn kan máa wá láti destroy àwọn kan máa wá láti desert irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ ní ìlànà ọmọ Oòduà àti nínà sílẹ̀ ṣé bá àwọn yìí náà ló pa kíní jẹ́ ẹgbẹ́ méjì tó strong
tí bàbá wà formidable níbẹ̀ tó ń dẹ̀ ń ṣe kíní ìlú gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé àwọn ẹbẹ̀ sì ń ṣe kálàkálàkálà tó bẹ̀ sì ń portray bàbá bí ẹni tó kówó jẹ ṣá lè wá ọwọ́ lọ́wọ́ ìsọ̀tì nínú tó ń ṣẹlẹ̀ yẹn ni ṣá lè wọ́wọ́ ìjọba ti bẹ́ẹ̀ a lè wá ọwọ́ ìjọba ti nínú tó ń ṣẹlẹ̀ yẹn ìjọba Nàìjíríà ṣe pé divide and rule wọn á fẹ́ divide kékeré ẹ̀ má ṣe ṣe but èmi ní àdúrà yẹn tí mo sọ tí a fẹ́ gbé kalẹ̀ yẹn tí wọ́n bá fẹ́ kọ́ńtà ìyàwó oṣù mẹ́fà péré a máa gba ọjọ́ pẹ̀lú àdúrà á bẹ Ọlọ́run ni dá sí ọ̀rọ̀ wa dájú ó lè wé àwọn wọ́n pariwo olóògùn kan wọ́n ṣe pápá kò lè work ẹni wà lẹ́nu sọ bẹ́ẹ̀ torí pé ìpinnu Ọlọ́run ni kó tó di pé Sunday Igboho come on board 2002 ni mo ti predict bọ̀ nínú tribune tó ti wà ti date tọ́lọ́run sọ pé òun máa pín Nàìjíríà ní àkókò tó fẹ́ pè ní wájú ọdún introduce olóògùn àti aláfàtìmọ̀ ṣé òní nǹkan tó ṣẹlẹ̀ kí bàbá wà very careful kọ́ dẹ̀ máa gbàdúrà kọ́ wá di strategize àti Sunday Igboho kí bàbá máa wà Nàìjíríà àfẹ́kọ́ wé sí bàbá Sunday máa wà torí ìjọba ń wá wọn ìjọba ń wá wọn gbogbo wọn ìjọba ìjọba ń wá wọn wọn gbà wọn ìjọba ò fi wọn ṣeré ìdílé o ìjọba wọn ló fẹ́ wàsà tá a fẹ́ káwọn kọ́ kóra wọn jọ kọ́ náà fẹ́ fàtú ẹ̀ wọ́n máa pa ẹni ẹ̀dá ní nǹkan tó ṣẹlẹ̀ gangan nǹkan tí Buhari ń ṣe nìyẹn pé ṣé òun wà lájú lẹ̀ kan òun fàtú gọ́ọ̀mẹ̀ntì nǹkan tí Buhari ń ṣe nìyẹn táwọn náà bá wà bẹ̀ wọ́n á ṣe jù bẹ́ẹ̀ you get the message na so òun ni ó gba ọgbọ́n Ọlọ́run àti àdúrà bó ṣe ṣe nọ́mbà mi ni 08023263603 08023263603.